Tinubu, ẹ má jẹ́ kí Emefiele bọ́mọ yín lọ́wọ́ o, ẹ dá padà sẹ́wọ̀n kíákíá. Ọkùnrin kan wà nínú àwọn tí wọ́n bá ààrẹ Bọ́lá Tinubu ṣiṣẹ́, Báyọ̀ Ọ̀nànúgà. Ó sọ pé Emefiele ti ṣolórí báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀. Ó ní bó bá jẹ́ China l'Emefiele ti jẹ́ gómìnà báńkì àpapọ̀ wọn. Tó wá kúrú wà tí ròyìn jáde kó hù yìí, wọn ó kẹ́yìn ẹ̀ ságbà tí wọ́n dáná bọ́bọ̀ wèrè ni. Ikú oró, ikú gbóná ni ó sì kú nítorí àwọn ọ̀wà tó hù sórílẹ̀-èdè bàbá rẹ̀. Ọ̀rọ̀ náà ò dàbí ìsọkúsọ, ṣùgbọ́n bó ti ṣe rí gan-an nìyí. Bó bá jẹ́ níbi tí nǹkan ti dáa lóòótọ́ la wà, lórílẹ̀-èdè tí wọ́n ti ń tẹ̀lé òfin, Emefiele ò ní fojú bàtà mọ́ títí ọjọ́ ayé ẹ̀. Nínú àhámọ́ ni ó wà tọ́lọ́jọ́ òfin dé bá a. Wọ́n fẹ́ Emefiele ṣolórí báńkì àpapọ̀ ilé wa, ó sì ń pa àwọn báńkì kéékèèké. Bó bá pa wọ́n tán, yóò sì rà wọ́n fún rẹ̀, yóò ṣẹ̀ṣẹ̀ wá padà wá jí báńkì náà dìde nígbà tó jóun lónìí. Bí orúkọ ẹlòmíì ní ọ́fíìsì o, Emefiele lágbára débi pé láàrin wákàtí kan sí kejì, ó lè sẹ́ni yòówù tó bá fẹ́ dubi lọ ní ọ̀sán gangan. Owó dọ́là ni ó tà fún tọ̀hún, yóò tó owó dọ́là iye tíjọba ní kí wọ́n tà bíi 300, ìyẹn 300 náírà. Tọ̀hún ó sì kó dọ́là náà lọ fáwọn mọ́là, yóò sì tà 600 náírà. Bó bá sì jẹ́ mílíọ̀nù 10 dọ́là l'Emefiele tà fún tọ̀hún, lójú ẹsẹ̀ lẹ́ni náà ó rí bílíọ̀nù owó náírà 3. Bẹ́ẹ̀ tọ̀hún ò ní kúrò nínú ilé ẹ̀ o. Lórí fóònù ni ó ti parí gbogbo iṣẹ́ náà pátá. Ohun tó ṣe fún gbogbo àwọn olóṣèlú àtàwọn tí wọ́n ń bá Buhari ṣiṣẹ́ nìyí. Tẹ́nìkan kan ò fi lẹ́nu ọ̀rọ̀, tẹ́nìkan kan ò fi fẹ́ kí Emefiele fiṣẹ́ sílẹ̀ mọ́ nínú wọn. Tẹ́mefiele sì dolórí alágbára, kódà ó lágbára ju Buhari fúnra ẹ̀ lọ. Àbí bí ò bá wá lágbára ju Buhari lọ, ètò àyípadà tí wọ́n ṣe fowó náírà Nàìjíríà ṣe bọ́rọ̀ ti jáde báyìí pé kì í ṣe Buhari ló fọwọ́ sí i. Ọmọ ẹ̀gbọ́n Buhari, Túndé Sàíbù tó ń bá ààrẹ àná ṣiṣẹ́ lòun àti Emefiele jọ gbìmọ̀ ọ̀rọ̀ náà. Òun ló sì fọwọ́ sí fún pé kó máa báṣẹ́ náà lọ. Ẹ wo ìyà tí Emefiele fi jẹ gbogbo ọmọ Nàìjíríà. Ẹ wo bí gbogbo àwọn èèyàn ńláńlá ilẹ̀ yìí ṣe ń pariwo tó. Ẹ wo bí mẹ̀kúnnù ṣe ń kígbe tó. Síbẹ̀ tí Emefiele ò dáhùn nítorí owó tóun àtọmọkùnrin àbúrò Buhari yìí fẹ́ rí. Tí Buhari sì wà ńbẹ̀ tí ó lè sọ̀rọ̀ nígbà tí òun ohun tó ń lọ. Ẹ wo iye ibi tí ìwádìí fi hàn báyìí pé Emefiele kówó Nàìjíríà pamọ́ sí. Owó dọ́là, owó pọ́ùn àti oríṣiríṣi. Ó fẹ́rẹ̀ má sórílẹ̀-èdè tí Emefiele ò kówó Nàìjíríà pamọ́ sí. Abacha gan ò sì ṣètò. Bẹ́ẹ̀ gbogbo owó tó kó pamọ́ yìí, àwọn tó yẹ kó gbàṣẹ wà ńbẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ o. Emefiele ò gbàṣẹ lọ́wọ́ ẹnìkan. Ó ti ra gbogbo wọn pa pátápátá títí dórí Buhari àti ìdílé ẹ̀. Gbogbo òyà tó bá wọn iléeṣẹ́ àtàwọn tí wọ́n dá iléeṣẹ́ sílẹ̀ ńlẹ̀ yìí, tó mú káwọn míì ti iléeṣẹ́ wọn pa kí wọ́n dòṣìṣẹ́ sílẹ̀, tó sì mú kọjá gbogbo owó lórí. Iṣẹ́ Emefiele ni. Emefiele ló ń kó dọ́là tó yẹ kó ṣàwọn ọmọ Nàìjíríà láǹfààní fáwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n sì jọ ń ṣàpapín, tí wọ́n ń fi dọ́là yìí ṣòwò, tówó náà sì wọ́n sí lójoojúmọ́ títí tí dọ́là kan fi lé lẹ́gbẹ̀rún 1 náírà. Òun ló ń fi dọ́là yìí sọ àwọn olóṣèlú àtàwọn alágbára míì dolówó. Owó náà sì ya múra lọ́wọ́ ẹ̀ débi pé òun náà jáde ó lóun fẹ́ dupò ààrẹ. Lójú ẹsẹ̀ ló sì kówó fáwọn ọmọ láti wọ́n ń fi dọ́là ṣòwò. Láwọn yẹn bá kówó lọ gba fọ́ọ̀mù, wọ́n ka mọ́tò jọ bí ẹ̀kọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí pariwo pé Emefiele làwọn fẹ́ ń kó ààrẹ lẹ́yìn Buhari. Ohun tí ò ṣẹlẹ̀ rí, kẹ́nìkan máa bájọba ṣiṣẹ́ kó sì jáde láì tí ì fipò náà sílẹ̀ kó lóun fẹ́ dààrẹ. Níbi tí Emefiele láyàdé nìyẹn. Níbi tí ò ní bẹ̀rù ọmọ Nàìjíríà àti ẹnikẹ́ni mọ́ nìyẹn. Níbi tówó tó kó jẹ ti dà lórí rúdèrè. Bí ó sì jọpẹ́ lọ pé Ọlọ́run ni gbogbo aburú tó ṣe yìí ní ìbámu jẹ. Àbí ńgbà tó bá dààrẹ, ta ló kù tí ìbá bí? Aburú tí Emefiele ṣe fún Nàìjíríà yìí kì í ṣèrántí wa yìí nìkan ló ṣe é sí. Ó ti ṣàbùrú ńlá sílẹ̀ dàwọn ọmọ wa àtàwọn tí ó di Nàìjíríà mú lẹ́yìn ọ̀la. Gbogbo gbèsè tí wọ́n ń pariwo pé Nàìjíríà jẹ yìí, gbogbo gbèsè tó dàbùkù fún wa lórílẹ̀-èdè àgbáyé báyìí, ṣé bóun tí Emefiele fi Nàìjíríà ṣe ni? Nígbà tí Emefiele bá ní kí Buhari yówó dọ́là ń bì kan, tí Buhari forúkọ Nàìjíríà yàwó tán, tó wó dọ́wọ́ Emefiele, tó kó dọ́là náà fáwọn ọ̀rẹ́ ẹ̀, tóun náà sì jẹ́ èyí tó fẹ́ jí, tó kó wọn pamọ́ sókè òkun, tí ó sì sọ ibi tówó náà wà fẹ́ nìkan, gbèsè á bẹ̀rẹ̀ sí ga sí i.
owó èlé orí gbèsè á máa pọ̀ sí i. Ohun tí Emefiele sì ní kí Buhari torí ẹ̀ yáwó, ẹnìkan ò ní ráṣeyọrí kankan ń bẹ̀. Emefiele pa àwọn ọmọ Nàìjíríà sáyé pátápátá o. Ìyẹn níjọba yìí ò ṣe gbọdọ̀ fi sílẹ̀. Ìjọba yìí ò gbọdọ̀ jẹ́ kó fojú bàtà títí sí gbogbo ìwádìí ó fi parí tí wọ́n sì bá ṣẹjọ́. Bí Emefiele bá jáde, gbogbo àwọn tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀, gbogbo àwọn tí wọ́n jọ ń ṣàpapín, gbogbo wọn ni wọ́n dìde gàn, wọ́n sì dojú gbogbo ẹjọ́ tíjọba àpapọ̀ bá pè é rú ni. Nítorí ẹ̀ ní kí Tinubu tètè yá gbọ́ o. Ẹ má jẹ́ kí Emefiele bọ́mọ yín lọ́wọ́ o. Ẹ tọ́jú àṣeèrè sísàlẹ̀ ẹ̀wọ̀n lọ́rùn. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.